ẹ káàsán, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, according to the time ibi tí olúkálùkù wà bá wà. Akí ládéládé, akí lóyè lóyè, akí gbogbo ajunilọ ti bẹ lórí ìkànnì. Akí gbogbo ọmọ Yorùbá pé a kú dédé àsìkò yìí. A kú dédé àsìkò yìí. Ìjì ò ní gbé wa lọ, a máa borí ogun. Bí ẹ ti ń wọlé, ẹ bá mi share ètò yìí kó kọ bàbá wa Oríyọmí Hamzat, ẹ bá mi share kó kan bàbá yẹn lára. Ẹ gbọ́ lé share button, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ ní fojú sunkún ọmọ, tẹ́ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ tó ń jẹ́ Yorùbá, tẹ́ nífẹ̀ẹ́ ìran yín, ẹ bá mi gbọ́ lé share button. Ẹ̀yin tẹ́ bá mọ̀ bàbá yẹn bá mi share program yìí kó dé ọ̀dọ̀ wọn. Ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìjàngbara, ẹ káàbọ̀. Ìbéèrè pọ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ bàbá Oríyọmí Hamzat o, torí pé wọ́n ń ṣe bí eré bí eré bí àwàdà bí eré bí àwàdà bí eré bí àwàdà. Lóòótọ́ wọ́n ní ẹ̀tọ́ sí nǹkan tó bá wù wọ́n, ṣùgbọ́n nǹkan kan ni àwa máa wá pé kán lọ parẹ́ nínú àjẹ́ndà wọn, nítorí pé ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ni wọ́n pera wọn tẹ́lẹ̀. Ǹjẹ́ ní Nàìjíríà ṣé a ti rí ibi tí ẹnìkan ti ní pé òun jẹ́ ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn tó darapọ̀ mọ́ òṣèlú rí, tó dẹ̀ ṣe kọ̀ntínú pẹ̀lú ìjà tó ń jà fáwọn èèyàn yẹn? Ṣó possible, ṣó work, ṣó ṣeéṣe? Why táwọn people yìí tó fi ń deceive ara wọn ná? Why tí ẹ̀yin people yìí tẹ́ fi wicked belé? Why tẹ́yin bàbá yìí tẹ́ fi wicked belé? Ẹ ṣáà fẹ́ ta everybody, ẹ fẹ́ ta everybody. Ṣé ìwọ̀nba owó tí ẹ ní, ìwọ̀nba ohun tọ́lọ́run bá ti yọ̀ǹda fún yín, tí ẹ bá padà wá ń lo péjì yín láti máa jà fọ́wọn èèyàn, ṣé nǹkan tó burú ni? Ẹ̀yin náà tún ẹlẹ́fẹ́ ṣe gómìnà, wọ́n ń pa àwọn èèyàn yín. Ẹlòmíín wà lé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run náà, ṣùgbọ́n ẹ̀ wá sọ pé ẹlẹ́tún fẹ́ ṣe gómìnà dandan. Ẹni dandan àfi tó bá tún jẹ́ kẹ́ ṣe gómìnà. Ṣé ìkóríta tí a wà lọ́wọ́lọ́wọ́ náà, ṣé ẹ rò bíi pé ọ̀rọ̀ election ló kàn? A nílùú ò fararọ, a ní nǹkan ò fararọ mọ́ l'Ábùjá. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yà according to nǹkan tí Punch ń sọ lọ́wọ́lọ́wọ́ náà, wọ́n ní wọ́n ti declare kí everybody gbogbo àwọn ọmọ school kan máa lọlé. Ṣùgbọ́n ẹ̀yin ẹlẹ́ṣì fẹ́ ṣe ẹlẹ́ẹ̀ náà fẹ́ tọ́ ipò gómìnà wò. Mo sọ fún àwọn èèyàn mi, mo ní tó bá ti já ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ ni gbogbo wa máa padà tẹ̀lé last. Ṣé ọ̀rọ̀ ìdíje sí ipò kan ló kàn sìn bàbá wa Oríyọmí Hamzat? Tó bá jẹ́ pé ẹ̀yin jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn, mi ní jáde ṣe program tí mò ń ṣe yìí. Ká ní pé ẹ nímọ̀ ara yín ní olóṣèlú tẹ́lẹ̀, àṣẹ ẹ̀ṣẹ̀ lẹ fẹ́ gbé àwọn ọmọ Ìbàdàn, ọmọ Ọ̀yọ́ state, ẹ fẹ́ gbé wọn mọ́ra, ẹ ṣe kọ́kọ́ nímọ̀ ara yín àṣà àjàfẹ́tọ̀ ọmọ ènìyàn. Alábàjọ lọ́jọ́ náà lọ́hùn, àmọ́ pé ara kákọ́sì wọn lẹ jẹ́. Ẹ jáde síta, ẹni ṣe lolóyè ń parọ́ mọ́, ẹni ṣe ni Ìgbòho ṣá ń parọ́ mọ́ Fúlàní.
àwa ọmọ Yorùbá ọjọ́ wo la fẹ́ gbọ́n? Ọjọ́ wo la fẹ́ gbọ́n? Fúlàní múra ogun. Fúlàní múra ogun. Wọ́n ti ṣetán pẹ̀lú everybody. Ṣùgbọ́n bí àwa ṣe fẹ́ ra lé sí Banana Island, bí ọmọ Yorùbá ṣe fẹ́ ra lé sí everywhere, bí ẹ̀yin bẹ́ ṣe fẹ́ ra estate sí Abuja, bí ẹ ṣe fẹ́ ra mọ́tò tó dáa jù lọ, bẹ́ ṣe fẹ́ ra iPhone 17 Pro Max àtẹlé gan tí wọ́n ti ṣe síta, bẹ́ ṣe fẹ́ búùkù fún, òun ló wà lójú ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire. Ṣùgbọ́n ogun tó ń bọ̀, ogun tí Fúlàní fẹ́ wá kó jà yín, kò wù yín àtọ́ láti gbé ìgbésẹ̀ bí ó ṣe ní má borí yín. Ẹ bá mi gbọ́ lé share button gbogbo èèyàn mi. Ẹ bá mi gbọ́ lé share button. Mo ń wá kí program iṣẹ́, mo ń wá kó tẹ bàbá wa Oríyọmí Hamzat. Kò ń ṣe wípé a wá bú wọn, ṣùgbọ́n ǹjẹ́ ìkórìtà tàdé, ǹjẹ́ ó yẹ ká bára wa sọ òótọ́? Nítorí pé tí òun tọ́ ọ̀rọ̀ bá dé, ẹja bára wa sọ. Ṣé ipò ni bàbá wa Oríyọmí Hamzat ń jà fún, tàbí wọ́n ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn? Àwọn akọ́ kí bàbá wa Oríyọmí Hamzat kan bá wa jáde síta, kí wọ́n bá wa ṣàlàyé ara wọn fún gbogbo ọmọ káàárọ̀ òjíire. Àwọn kan jáde síta kí wọ́n bá wa ṣàlàyé ara wọn fún gbogbo ọmọ káàárọ̀ òjíire. Pílásọ̀mù bàbá wa Oríyọmí Hamzat, kí nìdí? Ṣé àjẹ́ndà tí wọ́n ní ni tí wọ́n ò fi lè fi sọ́pọ́tì bàbá Akíntóyè? So àjẹ́ndà tí bàbá wa Oríyọmí Hamzat tí wọ́n ní nìyí tí wọ́n fi sọ́pọ́tì Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Pílásọ̀mù wọn tí àwa ti máa ń retí látọjọ́ tó ti pẹ́ pé kí wọ́n máa fi fight fún wa. Àwọn tí wọ́n ń divorce, àwọn tí wọ́n gbé ọmọ ọlọ́mọ fún ọkọ mi, àwọn nìkan ni a ní pé yẹn ò dá o, ẹ má ṣì mí gbọ́ o, ṣùgbọ́n àwọn yẹn ó ṣe wá jẹ́ pé àwọn yẹn nìkan kọ́wọn ará ìlú lè máa nífẹ̀ẹ́ wọn tó bá dìgbà tí wọ́n ní admission yẹn. Kí ni mo rí lénìí tí mi ṣàlàyé fún èèyàn ọmọ káàárọ̀ òjíire? A rí bàbá wa Oríyọmí Hamzat tí wọ́n ti lọ tẹ vest, tẹ fìlà tí wọ́n fẹ́ lò fún 2027 election. Wọ́n dẹ̀ ń pa àwọn ìran wọn. Bàbá dẹ̀ ṣì ń wá admission láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Yes, sir. So ẹ má bínú àbá ọ̀gá sọ̀rọ̀ ni. Kí ni èmi ń tà láti sọ
tó yé èmi àti ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi. Ó yé yín ó dẹ̀ yé mi náà tí mò ń sọ. Àfẹni tí ò bá fẹ́ sòǹtọ́, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń bẹ̀rù àwọn bàbá yìí bóyá torí kán má jáde síta kán má ṣe èpè. Ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn náà la rí ọ̀rẹ́ wọn tí wọ́n jáde síta nígbà táwọn èèyàn bá wọn sọ̀rọ̀ pé kò yẹ kẹ́ máa béèrè àwọn nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ olóyè ọjọ́ kìíní àná bẹ́ẹ̀ ṣe béèrè lọ́wọ́ ẹnìkan náà nìyẹn tí Kàsálà padà lọ bọ́ọ̀sì, kò yẹ kẹ́ máa béèrè the next thing. Bàbá yẹn náà jáde síta the next thing, wọ́n náà wọ́n lálàáfáà, wọ́n náà wọ́n ní babaláwo, ká má jẹ́ kí babaláwo wọn bínú, ká má jẹ́ ká láàfáà wọn bínú. Bóyá òun náà ni ẹ̀yin tẹ́ jẹ́ ará ìlú, ẹ̀yin tẹ́ wà ní diaspora, ẹ̀yin tẹ́ jẹ́ bloggers, bóyá òun ló jẹ́ kẹ́ bẹ̀rù wọn. Wọn ń ṣọlọ́run náà tẹ́mílẹ́lẹ̀ ẹ̀yin gan wọ́ yín ò mọ́. Nítorí pé irú èmi sìn mi ìmọ̀ kan tí o lè sà, èmi máa ń lo àdàbí yẹn, májẹ̀mú tí mo bọ́ lọ́run dá nìyẹn. Àdàbí tó bá jẹ́ pé ohun tí mo fẹ́ sọ kò ń ṣe òótọ́, àdàbí tó bá jẹ́ pé ohun tí mo fẹ́ sọ sí ẹ mi ò nẹ́tọ̀ọ́ láti sọ, àdàbí tó bá jẹ́ pé kò ń ṣe ẹ̀tọ́ ọmọ Yorùbá ni láti pé kí gbogbo wa ká béèrè fún àdàbí bẹ́ẹ̀. Mo máa ń lo àdàbí yẹn, kò sí nǹkan tí o lọ sà, nǹkan tí ìbá wù ẹ́ kó lọ sà. Torí pé ọjọ́ náà lọ́hùn ó yà mí lẹ́nu púpọ̀ pé mo rí bàbá wa tí wọ́n jáde síta lọ́jọ́ yẹn tí wọ́n ń sọ wípé ẹ̀wọ̀n ní babaláwo, ọ̀wọ́n ní àáfàá, ká má jẹ́ ká babaláwo wọn bínú, ká má jẹ́ kí aláàfáà wọn bínú. Wà á rẹ́rìn-ín. Ṣé kì í ṣe Ọlọ́run tó dá wa náà ló dá àáfàá yín ni, tó dá babaláwo yín? Ẹ̀yin bàbá ẹ̀ dẹ̀ ronú wípé gbogbo nǹkan tẹ́ ń kó jọ yín, ọjọ́ tí ikú bá ti wọlé dé ó máa parí mà nìyẹn, dúkìá yẹn dá tẹlòmíì. Ṣé a ti gbàgbé ni? Ṣé a ti gbàgbé ni? Àbí ẹ́stéètì tí àwọn bàbá yìí tán ní sàbújá ló jẹ wọ́n lógún ju odidi ẹ̀mí ènìyàn lọ? Òkè tó bá wá rí bẹ́ẹ̀, kí náà fi yàtọ̀ sí Fúlàní tó ń sọ wípé ẹ̀mí màálù ju ẹ̀mí ènìyàn lọ, kí náà fi yàtọ̀ sí? Torí ìlú tó bá ti wà láyé tó jẹ́ wípé tó ṣẹ́rìsì property ju ẹ̀mí ènìyàn lọ, irú ìlú bẹ́ẹ̀ ó ń múra àti lọ sóko ìparun. Ẹ wo àwọn òyìnbó, ẹ wo bọ́n ṣe láì fún àwọn ọmọ ìlú wọn ò fi báyàn ṣeré. Láì fún àwọn ọmọ ìlú wọn ò fi báyàn ṣeré páà. Má lọ bẹ̀ ni. Ẹ̀mí ènìyàn jẹ wọ́n lógún ju ẹ̀mí property lọ. Ẹ̀mí ènìyàn ó jẹ wọ́n lógún ju property lọ. Ṣùgbọ́n ẹ̀yin bàbá yìí, àwọn kan ti tà wá already. Ẹ̀yin náà gbogbo eléyìí tí ẹ tún ń sọ yìí, gbogbo eléyìí tẹ́ tún ń ṣe yìí, kí ló fi yàtọ̀ sí wípé ẹ̀yin náà fẹ́ tà wá? Ok, ẹ jẹ́ ká wo President Bola Ahmed Tinubu bí wọ́n ṣe dákẹ́. Wọ́n dẹ̀ sì ní ìyàwó. Ṣé ìyàwó wọn ò ń bá wọn sọ̀rọ̀ ni? Ṣé ìyàwó wọn ṣebí abiyamọ náà la pè ìyàwó wọn? Kí ló dé tí wọ́n dákẹ́
tí wọ́n ń pa lọ́tún tí wọ́n ń pa lósì. Wọ́n ń pa kékeré, wọ́n ń pa gúngùn. Kò sí kankan tó sọ̀rọ̀. Ẹ ń kọ etí pé kò kàn mí, kò kàn mí. Ẹ kọ́ sí gbogbo ọmọ káàárọ̀ òjíire. Tó bá ń sọ̀rọ̀ Nàìjíríà, tó bá ṣe wù wọ́n náà ṣe lè ṣe Nàìjíríà o. But ìlú tí bàbá ti tèmi yìí, ó wà important sí mi than Nàìjíríà lọ. Kí la fi ṣe yín ná? Kí la fi ṣe yín people yìí? Ṣebí abíamọ la pè gbogbo obìnrin. Wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì olóyè. Wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá wọn. Àwọn ọba ní wọ́n á bá bàbá sọ̀rọ̀. Wọ́n ní wọ́n á bá President Bola Ahmed Tinubu sọ̀rọ̀. Wọ́n fi wanted sórí orúkọ Aláyé. Ẹ gbé wanted kúrò lórí orúkọ Aláyé. K'Aláyé lè ráyè jà fún ilẹ̀ Yorùbá. Kó lè ráyè pèsè ètò ààbò sórí ilẹ̀ wa. Kàkà tí wọ́n fi máa ṣe bẹ́ẹ̀, wọ́n dákẹ́. Wọn ò ṣe o. Mo dẹ̀ nígbàgbọ́ pé ọ̀wọ́n bá ti bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n agenda ti yín yẹn, ẹ̀ ń proof ẹ̀ fún wa pé ó wà important ju ẹ̀mí àti ẹ̀mí àwọn èèyàn tẹ́ ń ṣe ìjọba lé lórí. Ẹ̀yin kan náà tí a rí tí ẹ ń sátẹ̀lé bàbá wa Oríyọmí Hamzat ní sẹtíràtì wọn, ẹ tún ń ṣe àdúrà. Ẹlòmíì á ṣe àdúrà á dẹ̀ tọ́nù sí nǹkan míì fún this time around. Nítorí pé bí bàbá Akíntóyè ṣe pariwo before 2023 nìyẹn. Ọ̀rọ̀ ètò ààbò, àwọn people wọ́n ti ráǹdì wà, wọ́n ti wà ní gbogbo inú igbó wa. Bẹ́ẹ̀ náà ni olóyè ṣe pariwo. But the next thing, gbogbo yín sọ pé kò kàn yín, kò kàn yín, kò kàn yín. Ẹ tún wo ilé tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó tiẹ̀ ti wá ní agbára, ó ti worse. Ṣó yẹ ká wá, ṣé irú bàbá Oríyọmí Hamzat ló yẹ ká wá rí? Láti lọ máa sọ wípé òun fẹ́ díje fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Kódà tán bá rí ọmọ Yorùbá kan this time around tó lọ ń lẹ pósítà this time around tàbí tó ń tẹ aṣọ, ó yẹ káwọn ọmọ Yorùbá máa pa òkúta tírú ẹni bẹ́ẹ̀ ni, kán tó wá sọ ẹni tó pera ẹ̀ ní ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn. Bàbá, mo sorry láti sọ, ẹ kì í ṣe ajàfẹ́tọ̀ọ́ ọmọ anybody. Ẹ ń jà fún àpò yín, ẹ ń jà fún àwọn ọmọ yín. Bàbá, tí ẹ bá ti jáwọ́, àwa ò bú yín o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti jáwọ́, ẹ yọ orúkọ yín kúrò lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn. Ẹ sọra yín ní ajá fún ẹni tí wọ́n gba ọkọ ẹ̀, tàbí ẹni tó ń gba ìyàwó ẹ̀, àbí ẹni tó ń gba ọmọ ẹ̀, àti ajá fún àpò ara tèmi nìkan. That is it. Ṣìkìnà. Àwárí àwọn ìyá kan náà, àwọn dìdìrìn, àwọn amukun mẹ́kan ìyá, ẹ wò wọ́n. Mo ń wo fídíò yẹn sí, ó kàn jẹ́ pé péjì wa ò ní àlá ẹ̀ ní ká ṣó ẹ̀. Mo ń wò wọ́n sìn. Àwọn abiyagba, wọ́n pera àwọn ilé abiyamọ. Abiyamọ wo ló wà lára àwọn ilé? Wọ́n pààyàn lẹ́rìn ìlú. Ẹ lọ ń ṣe campaign fún èèyàn kan. Ẹ wo ogun ìpànìyàn lọ́tún lósì. Wọ́n tó bá dé Kwara wàá káàánú àwọn èèyàn. Tó bá dé Kwara sẹ́ẹ̀, mo ní wo máa káàánú àwọn èèyàn.
àní mo débẹ̀ ẹnu ọmọ Yorùbá ṣe mí pé nǹkan ti ṣe ìlú ti dahoro ẹ̀yin kan wá kó fìlà sórí ẹni Oríyọmí lẹ̀ ń bá lọ ní 2027 ṣé ó ṣú ọ̀pẹ ẹ máa mọ́jú 2027 ṣá ṣé ó ti ṣú ọ̀ fún yín. kò ń ṣèpè nítorí pé èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí kí ni àrídájú wípé màá mọ́jú ọjọ́ yẹn. gbogbo àlà ń gbàdúrà pé ká dàgbà ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè ń sìn ẹni mélòó ló lè rí àgbà ń dà báyìí pẹ̀lú ibi táwọn lọ báyìí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan táwọn dojúkọ yìí ẹni mélòó ló máa da àgbà ń báyìí ẹ̀wù nǹkan tó wà lọ́wọ́ bandit ẹ̀wù nǹkan tó wà lọ́wọ́ wọn àníkẹ́jẹ́ ká kọ́kọ́ find solution. bàbá wa Oríyọmí ló ń sọ pé ìmọ̀tara tí wọ́n nìkan wọ́n kọ́kọ́ fẹ́ jà fún mò ń sọ mo tún ń tún sọ tó bá jẹ́ pé bàbá wa Oríyọmí Hamzat ò pera ẹ̀ ní ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn sẹ́ẹ̀ mi ì ní rí tí wọ́n rò ṣùgbọ́n bàbá ẹ yọ orúkọ yín kúrò lára àwọn tó ń jà fún Yorùbá ẹ jà fún Yorùbá ẹ ń jà fún àpò ara yín ẹ ń jà fún àwọn tí ò ná kọ ẹ ń jà fún sọ́rí àwọn tó gbọ́kọ wọn àbí ẹni tó ń gbaya ẹni tó ń gbàyàwó ẹ àwọn yẹn ẹ ń jà fún ẹ jà fẹ́tọ̀ mẹ̀kúnnù rárá ẹ stop sọ bẹ́ẹ̀ kí ló dínà kí la ṣe fún yín bàbá yìí ẹ àwa ṣe tán àwa kan náà àwa máa tì í lérí kínní nìkan ṣé ẹ ti rójú ìkàlítà bẹ́ẹ̀ ẹ ti rójú àwọn àṣekàlítà ó túmọ̀ sí wípé a ní ọjọ́ tí bàbá ti jáde síta tí wọ́n ti sọ wípé ṣe ni olóyè Ìgbòho Òòṣà ṣe ni ó ń parọ́ mọ́ Fúlàní wípé kì í ṣe Fúlàní ló pa Dr. ọjọ́ yẹn ni mo ti bẹ̀rù bàbá yẹn ọjọ́ yẹn lẹ̀rù bàbá yẹn ti bà mí kí ló ṣẹlẹ̀ kí ni bàbá yìí bá gbà lọ́wọ́ yín ní nǹkan tó clear sí everybody bẹ́lẹ̀ ó túmọ̀ sí wípé àwọn gan tí wọ́n ṣe bí wọ́n ṣe wálé aláyé bí Nàìjíríà gọọmẹ̀ ṣe gbógun ti aláyé ó túmọ̀ sí wípé ọwọ́ bàbá yìí gan ò mọ́ ń bẹ̀ yes ẹ jẹ́ ká bára wa sòǹtọ́ náà ń ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ sòǹtọ́ ohun tó dẹ̀ ń gbé wa ṣubú lọ nìyẹn a máa róhun tán lẹ́bẹ̀lẹ̀ ṣùgbọ́n torí pé bóyá ẹnìkan jẹ́ kinní kan ẹ bá bẹ̀rù àti sọ. ẹ jọ̀ọ́ ọ̀nà wo ni president ó ṣe wá ọ̀nà wo ni ó jẹ́ pé Tinubu nìkan ni ìṣòro Nàìjíríà ń sìn ṣe ti rí pé kì í ṣòro nìkan ṣe rí pé wọ́n pọ̀ àwọn gan tó wà lẹ́rìn wa ṣùgbọ́n àwọn kan náà ló lọ báyìí tán lọ compromise bẹ́ẹ̀ ni tó wá ń fa nǹkan míì bá olóyè ń sìn torí àwọn tán lọ compromise yẹn ló jẹ́ kí àwọn amukun mẹ́kọ̀ọ́ kan ń jáde síta wípé ṣe ni olóyè ti gba 50 billion. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ irú Portable yẹn náà òun náà máa jáde síta òun náà máa sọ̀sọ́kúsọ irú Ọlọ́ba Sàló yẹn òun náà máa jáde síta á máa sọ̀sọ́kúsọ. kò sí mi lẹ́ẹ̀kan sí ẹ bá mi gbọ́ lé share button ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ó ń ṣọmọ lóòkú bẹ́ẹ̀ ni o ògùn ilé ò ní kó wa lọ bẹ́ẹ̀ ni ògùn ilé ò ní kó wa lọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀
àwa la máa borí wọn, àwa la máa borí wọn. Bẹ́ẹ̀ ni. President Bola Ahmed Tinubu, jọ̀wọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Mo jáde wá láti bá yín sọ, mo wá ṣojú fún gbogbo àwa abiyamọ tòótọ́. Èyí tí mo lérò yìí pé ìyàwó yín Olúrẹ̀mí ó yẹ kó ti bá yín sọ. Ṣèbó gbọ́ yí pé ìjọba gbẹ́sẹ̀ lé owó Sunday Adéyẹmọ Ìgbòho. Ẹ torí Ọlọ́run kò dáa, nítorí wípé gbogbo àwọn lọ́balọ́ba bọ́n ṣe sọ kárí gbogbo ẹ̀ o, wọ́n náà máa bá yín sọ president ẹ̀dẹ̀ takú gbẹ́sẹ̀ kúrò. Ẹ wọ ọmọkùnrin yìí o, àwọn abirùn tẹ́ bá mọ iye àwọn tí arákùnrin yìí tó ń fún ní scholarship tó jẹ́ pé nǹkan tó yẹ kí ìjọba ṣe nígbà tá a dẹ̀ nírú ìjọba bẹ́ẹ̀, tọmọkùnrin yìí dẹ̀ ń ṣe tó ń tọ́jú àwọn arúgbó, tó ń ná owó, tó ń ṣe gbogbo ẹ̀, kò dáa. Àwọn ọmọ yẹn ní ìsìn tí wọ́n lè lọ sí school títí kan àwọn ọmọ abirùn, ṣé wọ́n pé wọ́n lè súre fún yín. Ó dẹ̀ dùn mí ẹ lágídí, ìkà ni mo ka eléyìí sí. Wọ́n lẹ́ni burú mọ̀ ohun ẹni tó máa bá wọn sọ ni hùwà tó dáa rárá, nítorí pé ẹ wá dúró gbogbo àwọn tó ti ń bẹ̀yìn president níṣẹ́ lẹ sórí kunkun gbẹ́sẹ̀ kúrò lórí owó ọmọ ẹ̀. Ṣó máa yín wà ní kábínẹ̀tì ni? Ṣó ṣiṣẹ́ ìjọba ni? Ṣó ẹ̀ǹbẹ́zù ni? Àdẹ̀wùwà tẹ́ fi máa rí ojú rere Ọlọ́run. President Bola Ahmed Tinubu, èmi tí mò ń bá yín sọ̀rọ̀ mi ò ń ṣe ọmọdé o, torí ẹ pera yín ní 72, èmi dẹ̀ ti 77. Ẹ torí Ọlọ́run ẹ gbé ẹsẹ̀ kúrò lórí àkáǹtì ọmọ yìí. Ẹ jẹ́ kí ọmọ yìí kó ní ìtúsílẹ̀, kó move. Táwọn Gúnmi nǹkan kan àwọn ẹbí yín tẹ́ kó wọlé, ẹ̀yin àti Buhari tẹ́ kó wọlé, ó kàn tẹ̀ ń dùn mí ní ṣe làwọn èèyàn gan àrùn tí nǹkan tẹ́ sọ ńgbà tẹ́ fẹ́ gba ipò yìí. Ńṣe ni àgbàgbé pẹ̀ ti sọ pé bàtà tí bọ̀dá yín Buhari tó bọ́ sílẹ̀ lẹ́ máa tẹsẹ̀ bọ̀. Ẹ̀yin náà lẹ ṣètò tí Fúlàní wọlé tó ń pa wá lógún ní mẹ́sàn-án. Nǹkan tọ́mọ yẹn tó dá sí nìyẹn tó wá dọ̀rùn. Ẹ dẹ̀ ránṣẹ́ lọ bá nínú ilé kọ́ pamọ́lé, ẹ rí pa, ẹ wá gbẹ́sẹ̀ lé owó ẹ̀. Ìjọba ó sùn ìjọba sọ pé kò jẹ̀bi nítorí Ọlọ́run. President Bola Ahmed Tinubu, ẹ ṣàánú díẹ̀. Wọ́n ní kíjọba fún ní 20 billion, wọn ò fún, kò dẹ̀ bá yín jan pata. Owó ògùn ẹ̀ ẹ má ṣe léyìí kẹbà rójú rere Ọlọ́run. Ṣé wọn kó gbogbo àwọn tọmọkùnrin yìí ń tọ́jú tí kò tọ́jú wọn mọ́, wọn lè súre fún yín, èpè náà máa wọ̀n lé yín lórí. Ìyàwó yín ò dẹ̀ help yín, Olúrẹ̀mí yẹn kò help yín rárá. Ó dẹ̀ lè máa sọ o kẹ yarí mọ́ lọ́wọ́ nítorí pé wọ́n lẹ̀ ní orí kunkun ẹni agídí. Èmi wá ṣe lè fún yín, bàbá Wọlé Ṣóyínká, bó bá tẹ̀ pẹ́ ju bàbá yẹn lọ, ẹ dẹ̀ bẹ̀rù ewu orí ẹ̀. Bàbá yẹn dẹ̀ sọ fún yín kí ló dé, kí ni Sunday Igboho gbà lọ́wọ́ yín. Bàbá yìí president kí ló gbà lọ́wọ́ yín? Ẹ ròyìn pẹ́yìn kọ́ lẹ́nà ní yín o, mo fẹ́ kẹ́ mọ̀. Ohun tí ó yẹ kẹ́ bá wa béèrè lọ́wọ́ wọn ni pé kí ni ọmọ Yorùbá gbà lọ́wọ́ wọn, nítorí pé kì í ṣe Ìgbòho gangan kọ́ ni bàbá ń dì pẹ̀lú. Kí ni ọmọ Yorùbá gbà lọ́wọ́ wọn ní kẹ́ jẹ́ ká béèrè. Mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan, tẹ́ bá kú lẹ́nu èmi ò wá kú yín nítorí pé ètò ìyà tẹ́ máa jẹ afẹ́kọ̀ọ́sọ ojú ẹ̀mí wa. Ìyẹn túmọ̀ sí pé tí nǹkan kan bá ṣe yín tẹ̀mí yín bá bọ́
lọ́la ṣé mọ̀ yín pé gbogbo iṣẹ́ ọmọ ọlọ́mọ àwọn Fúlàní náà máa jókòó tẹ̀ mọ́lẹ̀ ṣé àpò kò ní lẹ́nu ọ̀rọ̀ nígbà tí àwọn Yorùbá àwọn òpònú ọmọ ẹni kò ṣe dí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ débẹ̀ ẹ̀yin lẹ fẹ́ gbà wálẹ̀ àṣẹ ẹ fẹ́ fìyà kúnyà fún wa ni tẹ́tẹ́ rí yẹn apart ẹgbẹ́sẹ̀ kúrò lórí owó Sunday Igboho ẹ má pa ọmọ yẹn fún wa ìkànnì yín mo dán ẹnu dúró báyìí tẹ́ ẹ bá ṣe nǹkan kan màá wá jáde fún yín gidi gan. májẹ̀mú àṣeyọrí Yorùbá Nation, májẹ̀mú àṣeyọrí Yorùbá Nation, májẹ̀mú àṣeyọrí Yorùbá Nation. Ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run ọba Elédùmarè, Ọlọ́run ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba tó ti wà ká tó dá láyé, ọba tó sì máa bẹ nígbà tí ayé tí kò bá ní sí mọ́. Àjúbà Elédùmarè o, kí bá wa kó ṣe o, Ọlọ́run ò ṣeun. Òun náà tó bá bẹ̀rù Ọlọ́run bá kó sọ nísinsìnyí pé àánú rẹ̀ tó títí láéláé. Gbogbo wa àwọn ọmọ Yorùbá tá à ń ṣe Yorùbá Nation àti gbogbo Yorùbá káàkiri àgbáyé àwa sọ nísinsìnyí pé àánú ìwọ Ọlọ́run bá dó títí láéláé. Àwa kí bàbá wa the emeritus Professor Adébánjí Akíntóyè Kẹ́mi Ọlá bàbá Ògún adẹ kí bàbá wa náà Dr. Shiv Sunday Adéyẹmọ. Low battery, please charge. Kọ́lọ́n kó bá aró lámùrè agbára àwọn bàbá méjèèjì yìí. Low battery, please charge. Adẹ kí àwọn ìyá wa náà tá wà nínú kan ní májẹ̀mú àṣeyọrí. Low battery, please charge. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá home and abroad. Mo dẹ̀ kí Lady K pé ẹ̀mí Ọlọ́run tó ń bá ṣiṣẹ́ kò ní fi sílẹ̀. Ọlọ́run àti bá mi kún fún ní ọgbọ́n màtòyé láti ṣàkóso ìrìn àjò ẹ̀. Ààbò Ọlọ́run tó dájú á máa wà lórí ẹ̀, á wà lórí àwa náà tá à ń ṣe Yorùbá Nation. Ṣe rí fídíò yìí Lady K ìran tó rí old video ni o, but àwa kan àwo fídíò yẹn gbà yẹn lọ́hùn, but àwọn tí èmi lọ́ọ̀ bá ń gbénú ẹ̀ wọ́n máa mọ̀ pé àlá tó rí yẹn àlá gidi ni. Tí àwọn ọmọ Yorùbá bá ṣọ́ra ọlọ́mọ ẹ̀kọ́gún kó a lọ ní ilẹ̀ Yorùbá. Èmi dẹ̀ mọ̀ pé ogun ò ní kó a lọ ní ilẹ̀ Yorùbá o. Ó ní kòtọ́kọ̀ sọ ni pé tó yẹ ká máa mọ̀ ni pé ó ní ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Ṣe rí fídíò yìí ẹ má sọ pé ó fídíò ni o. Ọ̀rọ̀ tí mo sọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ bá mi share pẹ̀lú fídíò yìí. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ bá ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà ẹ máa fi ọ̀rọ̀ yìí fi ṣe program lórí program yìí tó pé kò ń ṣe pé ẹnìkan lè máa sọ̀rọ̀ lórí program yìí. Ìgbà mi program ẹ máa ń ṣe program tẹ́ gbogbo àkọlọ́ máa ń pè wọlé, but ẹ bá gbọ́ àwọn audio báyìí náà ẹ máa play so that gbogbo àwọn tó bá tún gbọ́ náà wọ́n máa mọ̀ pé danger that is wà láti wà nílẹ̀ Yorùbá. Ìgbà tí Lady K tó sọ̀rọ̀ aláì ìgbà yẹn tẹ́ bá mọ̀ ìgbà ẹgbẹ́ kò tí ì wá sí Nàìjíríà o, kò tí ì wá sílé olóyè Sunday Igboho ńgbà yẹn, but ìgbà tó wá sílé olóyè Sunday Igboho lèmi sọ pé láti Lady K láì ṣé kò ní ṣe báyìí. Aláìṣẹ́ náà ìgbà tó wá ṣé kò ní problem torí kó wá láṣẹ ní Sunday Igboho tẹ́pọ̀ òun lọ́lọ́run tó lò tó fi tó àṣírí sí gbogbo àgbáyé tó jẹ́ kí nǹkan yẹn kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣé ọ̀gbẹ́ lọ sí ọgbà DSS ṣé kò jìyà níbẹ̀? Bódó pa láyà ó láyà pé òun tẹsẹ̀ bọ páńpẹ́ yẹn gbàtọ́ máa yọ kò ṣẹ̀jẹ̀. Ìtumọ̀ ni pé Ọlọ́run ló yọ tó fi lọ tó padà bọ̀. Ọlọ́run tó ti yọ náà tó pé Ọlọ́run fi ràn ẹ̀ hàn ó ti sọ sáráyé lẹ́sẹ̀ pé ibi tí kí wà lẹ́nìí Ọlọ́run ti gbé kó nínú wàhálà. So gbogbo àwọn ọmọ Yorùbá tá wà ní ilẹ̀ Yorùbá àtẹ̀tẹ̀ wà láàbroad nítorí ṣe ni pé fídíò yìí ẹ máa share fún àwọn ẹbí àti voice note tí mo sọ̀rọ̀ yìí gbogbo tí wà lẹ́yìn Yorùbá kẹ́bọ̀dì lọ múra. Tẹ bá rí mo ti máa ń sọ pé àwọn pípù yìí wọ́n ń gba gbèríko wọ́n wọlé káàkiri. Àwọn ìjọba Nàìjíríà wọn ò dẹ̀ sọ̀rọ̀, àwọn gọ́vnà ilẹ̀ Yorùbá wọn ò dẹ̀ sọ̀rọ̀, àwọn ọlọ́ba náà wọn ò dẹ̀ sọ̀rọ̀. Tó bá yá wọn ni wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀
nǹkan tí ìkọ̀tẹ̀ bá ń ṣe lábẹ́lẹ̀ ẹ ṣe ní kíákíá. àmọ̀ràn kékeré tèmi rèé, àwọn gómìnà ilẹ̀ Yorùbá ẹ máa lọ ró gbogbo àwọn ọmọ Yorùbá lágbára, ẹ máa lọ ró wọn lágbára. ogun ti wọlé Yorùbá. ìtọ́ni pé Gumi ó wá sílẹ̀ Yorùbá, èèyàn kan ó wà ní ibì kan lára àwọn Fúlàní yìí. ṣé mọ̀ pé wọ́n wá pílánì bó ṣe fẹ́ ṣe gbogbo iṣẹ́ ẹbí wọn ni. gbogbo ẹ̀yin mùsùlùmí Yorùbá ẹ jẹ́ kó rí yín pé, gbogbo ẹ̀yin mùsùlùmí Yorùbá ẹ jẹ́ kó rí yín pé ẹ má yẹ káwọn pípé kó fi ẹ̀sìn kó fi kó yín lọ́pọlọlọ. nígbà kan ní Nàìjíríà yìí mùsùlùmí àti kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe wọn kì í jà. tó bá ṣe yídì a máa ń lọ sí yídì wọn, tá a máa lọ wòran, kò sẹ́ tó máa jà. tó bá ń ṣe kan máa invite wa, tí kìrìsìtẹ́nì bá ń ṣe kan máa invite Muslim. bọ̀ nísìngbà tí Buhari ti dé wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí Yorùbá, wọ́n ti fi kó wọn lọ́pọlọlọ. ìyẹn bẹ́ẹ̀. fídíò yìí ẹ máa share sórí Facebook yín, èmi ti share sí Facebook tọ̀dọ̀ mi, mo ti share sórí TikTok mi, mo ti share. kẹ́ máa share fídíò yìí káwọn èèyàn máa gbọ́, kó lè mọ̀ pé ewu ni ti wọlé Yorùbá, ewu ó ti wà nílẹ̀ Yorùbá, ewu láti wà nílẹ̀ Yorùbá. ṣódìgbà tó wá di pé wọ́n á gba ilẹ̀ Yorùbá mọ́ yín lọ́wọ́. mo ti ń sọ àwọn Fúlàní tó ti wà nínú ilẹ̀ Yorùbá, àwọn ọlọ́kadà tẹ́pọ̀ tí ọtí ti sáà ní wa already, àwọn ló ń ṣe alábàárù, àwọn ló ń ṣe ṣúmẹ́kà, àwọn lẹ́ tó ń ṣe bólà tó ń ba nǹkan jẹ́ náà ni àwa Yorùbá à lè sọ̀rọ̀. tó bá mú sọ́dọ̀ ọlọ́pàá wa, àwọn ọlọ́pàá tó máa sọ̀pọ́tì wọn. owó ti bà àwa ọmọ Yorùbá jẹ́, owó ti bà wá jẹ́. ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá, fídíò Lédìké yìí ẹ bá wa share, ẹ dẹ̀ jẹ́ káwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kó fi sọ̀rọ̀. ṣe rí pé sí wọ́n ti ń fi tírélà máa kó gbogbo wọn bọ̀ wá sílẹ̀ Yorùbá, sí gbogbo wọn tó tẹ̀lé káàkiri Áfíríkà, àwọn Fúlàní tẹ̀lé káàkiri, wọ́n ti ń kó wá sórí ilẹ̀ Yorùbá. kọ́tí mi máa sọ pé gbogbo ọmọ Yorùbá náà ọ̀nà tó bá lè gbà láti máa dira, ràn ẹ́ lọ́wọ́. last time kan tí mo lọ sí ọ̀rẹ́, bàbá kan sọ, ó ní alẹ́ ẹjọ́ kó tó ń bọ̀, òun rí àwọn Fúlàní tó ń fi màálù tó fi ń kó nǹkan ogun lọ sínú igbó ilẹ̀ Yorùbá tó cross. wọ́n ti lọ rí àwọn nǹkan ìjọ olóró àdó olóró sí gbogbo ilẹ̀ Yorùbá káàkiri. àwọn pípò yìí sí wọn ti ń kóra wá ní mẹ́jọ ẹtí iná tó ń pọ̀ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú tẹ́lá. wọ́n ti rẹ́dí àti àtàkì gbogbo ilẹ̀ Yorùbá ni o. àwọn gómìnà ilẹ̀ Yorùbá àwọn skéètì wa, ẹ bá àwọn ọba ilẹ̀ Yorùbá ṣe mítìn, ẹ ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́ láti ṣe kíni, láti jẹ́ ká lè jàjà yìí o. tẹ́ bá fìpín fún ẹ fẹ́ sá lọ, èmi máa tún ran gbogbo àwọn all Western world that they should not allow any Nigerian politicians to come to their country right from this moment, because I know some of them now they'll be planning to run out of Nigeria and with their family, so they should not allow them. Even all the Nigerian borders, that the one that they can pass should be closed for all the Nigerian politicians, so that taking by my shele kó ṣẹlẹ̀ lójú wọn, káwọn náà kó fojú rí. ìtọ́fì kó fẹ́ gbé fúláìtì lọ, òun fẹ́ gba ojú omi sá lọ, òun fẹ́ gbé ẹlikọ́tà sá lọ, Ọlọ́run nígbà fún yìí o, because ẹ̀yin lẹ fẹ́ jẹ́ kógun jalè Yorùbá nípa àbìkítà yín, ẹ̀ tẹ́ ẹ̀ ń rò pé 2027 ó máa sí ìmúṣẹ, kò lè wá sí ìmúṣẹ o. Bọ́lá Ahmed Tinubu gan tó bá lo 4 years, kò tó lè lo 4 years, tó bá lo 3 years, kò lè lo 4 years yẹn tí Nàìjíríà máa fi dàrú. And Donald Trump, American president, tẹ́ bá fẹ́ wá ẹ wá ní kíákíá o, ẹ máa bọ̀ ní kíákíá, ẹ má jẹ́ kó pẹ́ kẹ́ wọlé wá, because nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn ọmọ ọ̀dọ́ pọ̀ náà, ọmọ kékeré pọ̀, ọmọ kékeré ló lè jà fún rẹ̀. tó bá ṣẹlẹ̀ tó ń sìn ó máa di pé ọlọ́mọ mọ́mọ́ aláyọ̀ mọ́yàmọ́. ẹ wo tó ń ṣẹlẹ̀ tó ń lọ sí ṣọ̀ṣọ́ ló ń pa àwọn èèyàn, wọ́n lọ sí everywhere wọ́n ń pa àwọn èèyàn. ìjọba ò lè sọ̀rọ̀, ìjọba máa bá àwọn agbésùmọ̀mí, àwọn máa bá wọn ṣe meeting, peace meeting, wọ́n fi wọ́n sínú sójà. Nàìjíríà wọn ní justice ti Nnamdi Kanu, ọ̀nà tó mú láti fi jà títẹ̀ ló jà. òkè tàbá wọ́n kọ́ta Nàìjíríà, ìjọba Nàìjíríà ṣe ṣótó ìtì Nnamdi Kanu ṣe. gbogbo àwọn politician ilẹ̀ Yorùbá yìí ọ̀rọ̀ Nàìjíríà, gbogbo politician Nàìjíríà tó wá fẹ́ ṣe ni gbogbo wọn ó yẹ kó wọn sínú yàrá kan gẹ́gẹ́ bí Jíjí Rọrùn ṣe fáwọn politician wọn, kó yẹgi fún gbogbo wọn. Ire, Prince One.
ṣé gan ni bàbá wa Prince One à ń sọ àwọn àgbààgbà kan lẹ̀ Yorùbá wọ́n sì ní àfi tí wọ́n bá sì yọ̀ǹda wọn kọ́ wọn ṣe gómìnà kò sí wàhálà àjọ wà lẹ́nu ẹ̀ ni bàbá wa Oríyọmí Hamzat àjọ wà lẹ́nu ẹ̀ ni àní àjọ wà lílẹ̀ Yorùbá yìí sẹ́ẹ̀ bọ̀ ẹ má sá lọ o bẹ́ẹ̀ ni bàbá wa Oríyọmí Hamzat ẹ bá mi pín ètò iṣẹ́ kó dé ọ̀dọ̀ bàbá yìí àní bàbá wa Oríyọmí Hamzat ẹ má sá lọ o ẹ má sá lọ o ẹ má sá lọ o ẹ dúró o ohun tó fẹ́ wá kọ́ yín lẹ́kọ̀ọ́ ó ń bọ̀ èyí tẹ́ ẹ ṣe pé ó ń bọ̀ ó ti dé gbogbo alájọ máa jẹ breakfast bẹ́ẹ̀ ni àjọ máa jẹ breakfast ni torí tẹ́ bá ti ṣe tán sí ẹ ní káwa lọ mórí wá ká mọ́rùn wá ẹ nítorí pé a ti sọ̀rọ̀ sí yín lórí afẹ́fẹ́ kò sí wàhálà bọ̀ àmọ̀ràn kan tí mo fẹ́ gba gbogbo yín tẹ́ máa ń sọ pé ẹ ní babaláwo ẹlẹ́làfà kọ́ má jẹ́ ká aláàfà yín bínú kọ́ má jẹ́ kí babaláwo yín bínú ẹ má tẹ̀ fi bínú sí àwa ìbẹ́ rí Fúlàní tó ń pa kúkúrú tó ń pa gúngùn sí ẹ sọ fún àwọn babaláwo yín yẹn kọ́ bá yín dojú ìjà sí wọn àfọ̀ṣẹ tó wà lọ́wọ́ wọn yẹn kọ́ fi ṣẹ́ ìpè fún Fúlàní kí Fúlàní máa yìnbọn tíra wọn. ṣé àwọn àgbà náà lélẹ̀ ta nílẹ̀ Yorùbá yìí ṣé àwọn àgbà lélẹ̀ ṣé àwọn àgbà ní. mo sọ èmi ò bú yín o ṣùgbọ́n ìbéèrè ni mò ń béèrè ṣé àwọn àgbà ní èèyàn ṣé torí pé ọ̀rọ̀ bàbá yìí náà là ń sọ lẹ́ẹ̀ ṣe lè drop ọ̀rọ̀ sí comment section gbogbo yín wá dákẹ́ ẹ jẹ́ kí gbogbo wa jọ dákẹ́ kò sí wàhálà ìbá àjọ ṣojú gbogbo wa ẹ ń bẹ̀rù Oríyọmí àbí ẹ ń bẹ̀rù ẹ̀ respect tó bá yẹ ká lè fún wọn á máa fún wọn ṣùgbọ́n kì í ṣe bí ẹni pé ká má béèrè tó bá fẹ́ máa kó wa ṣìnà nítorí pé ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ló pera wọn tó bá wá fẹ́ máa kó wa ṣìnà kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ pé ká béèrè lọ́wọ́ wọn ṣojú ọ̀nà nìyẹn àbí wọ́n fẹ́ kó ọmọ Yorùbá wọgbó àbí wọ́n ń jà fún ara wọn ló ń jà fún so kí la wá ń sọ kí là ń sọ kí ló ń dẹ́rù bá èmi àtẹ̀yìn kí ló ń dẹ́rù ṣé ṣùgbọ́n mo mọ̀ pé bóyá tó Nàìjíríà bá ti ṣẹlẹ̀ sí wọn bóyá àwọn náà á ṣí ọpọlọ wọn kalẹ̀ dáadáa ẹ wo Prince Ọ̀jájú ni ṣèbí ìgbà kan ní èèyàn kan ò lè àwọn a lè sọ nǹkan tó jọ mọ́ pé ká jàfẹ́tọ̀ wa a lè sọ lójú wọn ṣùgbọ́n ìgbà tí Nàìjíríà ṣẹlẹ̀ sí wọn kọ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀ dára wọn tọ́ káàbọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu tiwọn náà ẹ rí i pé àwọn gan sìn ṣọ́gù táwọn gan ń ṣe gan sìn ó tún wá le ju tàwa yín gan lọ ẹja jọgbọ. Go to hell! We don't need you in this country. The northern leader in this country, go! We don't need you. Let Biafra go. Let Yoruba go. For how long we continue this autocracy of the high. ṣé ń gbọ́ bẹ́ẹ̀ bàbá wa Prince Ọ̀jájú ní nìyẹn o National Youth Leader Afẹ́nifẹ́re tí wọ́n gbé lọ́jọ́ yẹn ṣe ti rí i pé àwọn náà ń sìn wọ́n ti gbóhùn sókè wọ́n ti sọ̀rọ̀ sókè Nàìjíríà ò ti ṣẹlẹ̀ sí yín ni òun lè ṣe ń sọ pé ẹ fẹ́ kọ́ńtẹ́sì fún gómìnà Ọ̀yọ́ state kò sí wàhálà wọ́n ń bọ̀ wá kanlẹ̀kùn yín ní kò pẹ́ ire o. The DSS are there looking at them. Somebody is busy having meeting with the bandits in another part after him. The Nigerian army have not done so. America has not come to invade Nigeria. They are not coming to destroy Nigeria. They are coming to destroy the camps of these Fulani, these terrorism groups. And we, the Southwest leader, are in support of this. To help all the Fulani men in this country. Are you the only one club in this country, Fulani men? May I kill all of you in Jesus' name. I am a victim of bandit. I am a victim of Fulani men. My family pay ransom. I sustain three bullets. Bros, not only your family o. Not only your family o. Àwọn tó dá pọ̀ o. Àwọn tó dá pọ̀ o ẹ̀gbọ́n. Ẹnìkan family yín nìkan kan ló sọ o. Ó tẹ̀ tún rántí olóyè gan-an. Ó tún nípa tí olóyè náà tún kó ń bẹ̀. Torí mo rántí àwọn family yín pé olóyè ń gbà yẹn. Wọ́n pe ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkì báwo làwọn ṣe lè kọ́ńtàtì Aláyé
mo ṣì rántí o ẹ má bá wa ká lọ. Injury as a result of bandit and wicked Fulani herdsmen. I hate Fulani with passion. I hate the Northern with passion. I hate them with passion, with the soul and the spirit of God. I hate the Northern people in this country. The Northern people of this country are the ones supporting bandit Boko Haram to fight against Jonathan government so that they can take over the country. May Sisuro Buhari never rest in peace. Amen. Yes, a lot has been going on in the last 1 week in this country, and the presidency has not come out to make a clarification, particularly the Mr. President, the President Commander-in-Chief Armed Forces of Federal Republic of Nigeria, His Excellency Bola Ahmed Tinubu, GCFRO, a permanent Yoruba man. I wouldn't want to take much of our time this morning, but I'm not doing live. I'm doing live. No, I'm not doing recording. I'm doing live video so people can listen to it. Those who may not be here when I do this live video can listen to it later in the day and see my reason why what the President of the United States of America, Donald Trump, said about Nigerians, about the terrorism, about the people who are terrorizing this country in the last 20 years, that the President or Nigerian military are faced to conquer. Once again, my name is Prince Enala Ojajuni Joseph Enijore, the National President of Afenifere Youth Council, a victim of Fulani X-Men, a victim of bandit, and a victim of terrorism in this country, a victim of Boko Haram. I spent 12 days in the hands of Boko Haram, hands of terrorism, Fulani X-Men, bandit. And it's what I encounter in the hands of those people make me to understand that Nigeria is not one country, and we can never be one country in Jesus' name. So let me go. Láíláí a lè jẹ́ kan ohun tá à ń sọ fún àwọn olórí wa nìyẹn. Àní a kì í ṣe ìkan sẹ́ẹ̀. Ìlú ò kì í ṣe ìkan, a kì í ṣe ìkan. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Àwọn ìjọba Bìrìtìkó ló fipá tó fi kó so wá papọ̀. Bẹ́ẹ̀ ni, àwọn ló fipá tó fi so wá papọ̀. Yí pé ká jẹ́ kan, a kì í ṣe kan. Ọ̀nà wo la gbà jẹ́ kan? Good afternoon. Here's the news on Koiki Media. First, the headline. Igboho raises security concerns over Sheikh Gumi's visit to Ibadan. Calls on Southwest governors for vigilance. Now the news and details. I am Slope Adako. Dr. Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, has issued a strong warning following the visit of Islamic cleric Sheikh Ahmad Gumi to Ibadan Wednesday, 19th November 2025. Gumi reportedly visited the Oyo State capital to attend an Islamic event alongside the delegation of Southern Muslim scholars. Reacting to the development, Igboho expressed deep concern over Gumi's presence in Ibadan, alleging that such a visit could pose a potential security threat to the city and Oyo State as a whole. A caution that no harm must come to any person, property, or community in Ibadan, stressing that any incidents linked to extremism or violence would not be tolerated. According to Igboho, the people of Ibadan and the wider Oyo region must not experience any form of unrest or destruction that could be associated with what is described as Gumi's controversial engagement elsewhere in the country. He warned that anyone responsible for destabilizing the peace of the state should be prepared to face the consequences. Igboho also called on all Southwest governors, with particular emphasis on Governor Seyi Makinde of Oyo State, to heighten security measures in vulnerable communities, especially rural areas where clashes involving criminal herdsmen have previously occurred. He asked Yoruba sons and daughters to stand united, as educated by the region's cultural values of solidarity and protection of ancestral lands. Igboho emphasized the need to resist violent criminal elements and defend the integrity of Yoruba territories from those who described as terrorist groups troubling our borders. The activists reaffirmed that the peace and safety of residents across Ibadan and the entire Southwest must remain a top priority. And that is the news. Koiki Media, bring it a lot closer to your doorstep. Tó bá wu Engineer Seyi Makinde kó gbé gbèsè. Tó bá wu
Engineer Ṣèyí Mákindé kó dákẹ́ kó máa wò because probability pé máa ti fi Ìbàdàn kalẹ̀ báyìí kò sẹ́ni tó mọ̀ torí pé ìwọ tó bá sọ pé Gumi ti kúrò ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ sí kí ni assurance ẹ kí ló fi lè proof ẹ fídíò tí o ṣe nígbà tí Gumi wọ mọ́tò tó ń lọ padà sí north ṣé o lè bá wa proof ẹ síta the answer is no kò sí anybody tó lè proof ẹ kò sí ẹni náà tó lè sọ wípé bóyá Gumi ṣì wà lórí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí o tó ń plan ọgbọ́n àrékérekè ẹ̀ gbogbo àgàbàgebè ẹ̀ kò sẹ́ni kankan tó mọ̀ àwọn gómìnà wà nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ dákẹ́ wọ́n ń wò gbogbo wọn dákẹ́. nígbà tí àwọn Fúlàní herdsmen tí wọ́n jí mi gbé Fúlàní herdsmen tí wọ́n jí mi gbé wọ́n ní àwọn mẹ́mbà bandit làwọn in fact lára àwọn tó jí mi gbé mo identify nìkan lára wọn tí wọ́n ṣe ìpàdé ààbò ní Katsina State tí mo ti ń polongo tí mo ti ń post lórí status mi sórí post Facebook mo dẹ̀ nígbàgbọ́ pé Nigeria Police DSS wọ́n dẹ̀ ń rí wọn pè mí but nǹkan tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ torí àlàáfíà àti ààbò ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n jí mi gbé wọ́n sọ fún mi pé àwọn ní 57 àbí 53 camps ní Southwest wọ́n dárúkọ Kwara nínú ẹ̀ wọ́n sọ fún mi specifically pé àwọn fẹ́ attack Ondo àti Kwara some part of Southwest mo sọ nígbà yẹn mo ń pariwo wọ́n tún sọ pé àwọn kan ní àkókò àwọn ọba kan ló wà lẹ́yìn àwọn àtàwọn ọba kan nílẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà yẹn ni mo jáde tí mo sọ̀rọ̀ ní Nigerian Police wọ́n wá came after me pé èmi parọ́ ni wọ́n jí mi gbé Ondo State Police tó jẹ́ pé nígbà tó ń jí mi gbé wọ́n á rí wọn anywhere Nigeria Labour Ondo State Foreign Guard very guard Ondo State chapter àwọn ló rescue mi pẹ̀lú ìyàwó mi àtàbúrò mi tí wọ́n gbé owó wá fún wọn kí ni mo fẹ́ kíra sọ ni pé gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà Southwest tètè dìde because what is going on nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State ó máa tó ṣẹlẹ̀ l'Ondo State because wọ́n sọ fún mi they told me and I said it they have an information DSS Lagos State invite me for interrogation but I give them briefly. It's not for DSS to take up. Mr. President, Southwest Governor, led by the senator, led by Prince Dapo Abiodun, you guys should wake up. What is happening in Kwara State? Culture in Kwara State. Mo ní information lọ́wọ́. Àwọn bandits wọ́n mọ̀ kan tí wọ́n ṣe o. Mo ń pe gbogbo ọmọ ìpínlẹ̀ Yorùbá látòrí kábíyèsí òrìṣà Jájá Ọọ̀ni of Ifẹ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá you have to stand up now to protect the interest àti ilẹ̀ Yorùbá because our people you want a mission they have a mission me Ọ̀jájúní have some information they give me very important information. God has blessed me today. God has given me a name. My family name is a noble name in this country. My family name is a noble name. I was kidnapped. I'm a victim. I'm still going through that psychological effect. Before it's too late, we better wake up. All the sons and daughters of Akoko, I'm begging the name of God. You don't have to come to bully me. I'm giving information that will protect your land and property. In the history of Ondo State, every part of Ondo State, is only Akoko they are attacking. And the headquarters of this Fulani X-Men and bandit after they attack, they collect their ransom, then go to Ibilu. Ibilu today, 89% of kidnappers, they are in Ibilu. 89% of bandits who work in Kwara, in Katsina, they are in Edo State in Ibilu. I'm telling you. Mo karo je Yorùbá space bàbá wa Akíntóyè olóyè Sunday Igboho ẹ dìde o nígbà yẹn tá lọ sọ́dọ̀ kábíyèsí tí mo rí kábíyèsí information wà tá fẹ́ fún yín o Ọ̀jájúní is saying it now. You think I'm joking? You think I don't have information? These people, I'm fine.
I have information that the DSS, the Nigerian police, the Office of the National Security Advisor led by Niru Badu, a man that I respect so much, among all the politician Nigerians, Niru Badu is one of the person that had me. The day I had made Niru Badu as my mentor, the day I was having an interview in AIT led by Boda Segun, Boda Gbenga Aruleba. When Niru Badu was in his office, he sent his men to come and to come and represent him on that interview by Gbenga Aruleba. Ẹ ṣe gan ni àkókò máa bá wọn sọ irú àwọn bọ́rà wa tó ń sọ̀rọ̀ yẹn bá ṣe bá wọn sọ ńgbà kan náà nìyẹn tí wọn ò gbọ́ ṣùgbọ́n ńgbà tí Ọlọ́run máa gbéṣẹ́ dé ńkọ́ tó ṣẹlẹ̀ sí wọn àwọn náà wọ́n wá di ẹni tí àwọn náà wá ń kéde ìyìn rere yẹn ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ni pé ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi tó bá jẹ́ wípé ìkan lára ìyá tó bí bàbá wa Oríyọmí Hamzat ni wọ́n gbé lé Eruku ní Kwara tí àwọn ìyá yẹn wà nógbó ṣé bàbá wa Oríyọmí Hamzat ṣé wọ́n máa jáde síta kí wọ́n máa sọ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n fẹ́ kọ̀ǹtẹ́sì fún òun pé nǹkan tó kàn nìyẹn ẹ bá wa béèrè lọ́wọ́ bàbá wa Oríyọmí Hamzat ẹ bá wa béèrè lọ́wọ́ wọn ṣé ìdíje fún ipò gómìnà ló kàn tàbí wọ́n ń jà fọ́wọn èèyàn wọn ṣé tá bá máa jà fẹ́tọ̀ ọmọ ènìyàn ṣé ká lọ máa gbégbá òṣèlú la máa fi jà fún ni bọ́wọn kan ṣe scam wá ń gbà kan náà nìyẹn kan jẹ́ kọ́ wọn lọ máa contest àwọn gbọ́dọ̀ lọ contest àwọn olóṣèlú gbọ́dọ̀ wà lára wa kìíní kan at the end of the day nǹkan àwọn ará ibi bá wọn gbá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn dèní gbogbo wọn padà lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ni àrí traces wọn mọ́ o so kí ni mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé àwọn ará ibi báyìí ẹ má jẹ́ kán tún tàn yín mọ́ ẹlẹ́tàn ní àwọn bàbá yìí dúkìá náà ń kó jọ ẹlẹ́tàn ni wọ́n gbogbo ẹnu làwa fi ń sọ ẹlẹ́tàn ni wọ́n ohun tí wọ́n ní ṣé kò dẹ̀ tí tó wọn jẹ ni ṣé wọ́n á ní kò tí tó wọn jẹ ni wọ́n ti tó wọn ṣùgbọ́n olójú kò kúrò ní ọ̀pọ̀lọpọ̀ wọn àgbààgbà ńlẹ̀ Yorùbá olójú kò kúrò bẹ́ẹ̀ ni olójú kò kúrò ní ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ ẹlòmíì gan tó bá tiẹ̀ gbé ọmọ ẹ̀ lára wọn kò jọ lójú bẹ́ẹ̀ ni ẹni tí mo wọ́n expect láyé mi wípé ó yẹ kó yarí tán pátápátá tí ò tẹ̀ yẹ kó tún ṣe ẹgbẹ́ òṣèlú kankan mọ́ òun ni bàbá Oǹdó yẹn bàbá Fásọ̀rántì tí Fúlàní pa ọmọ wọn gbà yẹn ṣùgbọ́n àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ńkọ́ bàbá sì tún ní ambition láti máa sọ̀pọ́ọ̀tì olóṣèlú láti máa ṣòṣèlú bí bàbá tó tán ti dàgbà tó yẹn kéèyàn kan wá fi ná ọmọ kó wá fi jó bàbá tó ti dàgbà tó yẹn kí bàbá yẹn má dẹ̀ di bíi báwo mo ṣe bá àwọn èèyàn wọn báwo mo ṣe bá Yorùbá gan tó gan náà báwo ló ṣe jẹ́ pé Yorùbá mo wá bá tó gan náà because kò fẹ́ yé mi mọ́ odindi ọmọ tí ò tún ṣe ọmọ ékeré mọ́ tí ò tún ṣe ọmọ ékeré tó ti dàgbà tó yẹn tí ò tún ṣe ọmọ ékeré mọ́ Fúlàní wá wọ́n wéṣẹ̀ fún bàbá yẹn lọ́sọ̀kan òru kan at the end of the day ńkọ́
the end of the day ńkọ́ kí ló padà tún ṣẹlẹ̀. A sọ pé ó ní kankan tí bàbá wa Oríyọmí ń ṣe pẹ̀lú Èrùkú Àtàkì o, ẹ má ṣì wá gbọ́. Ìdí tí a fi ń àtàkì bàbá wa Oríyọmí, ìbéèrè là ń béèrè lọ́wọ́ wọn torí pé ẹ gbọ́ program láti ilẹ̀ ni, á dẹ̀ wù mí pé kẹ lọ tá bá parí program kẹ bá wa tún gbọ́ láti ilẹ̀, ọ̀rọ̀ yẹn máa yé yín dáadáa nítorí pé a ti sọ̀rọ̀ dáadáa sẹ́yìn, so ibi tí ọ̀rọ̀ yẹn ti lè yé yín nìyẹn sà. Àtàkì wọn o, ṣùgbọ́n ìbéèrè tí èmi ń béèrè ni pé tó bá jẹ́ pé ìyá wọn wà lára àwọn tó kó wọgbó tí bàbá wa Oríyọmí Hamzat jáde ń sì tó lọ ń tẹ aṣọ tó lọ ń tẹ fìlà pé wọ́n fẹ́ contest fún 2027, ṣé election ló kù? ṣé election ló kù? ṣé bọ́n ṣe ń pààyàn yìí ṣé dúdú inú bàbá Oríyọmí Hamzat ni? ṣé bí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ṣé bí wọ́n ṣe ń ṣe ni bàbá Oríyọmí Hamzat ṣe ń ṣe yẹn? ṣé bí wọ́n ṣe ń ṣe ni bàbá wa Oríyọmí Hamzat wọ́n ṣe ń ṣe yẹn? So kí ni à ń sọ ni pé tí èèyàn bá ń jà tó bá sọ pé òun jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, kírú ẹni bẹ́ẹ̀ kó dúró tán, kó dúró lérí ẹsẹ̀ wọn, kó dúró lérí ẹsẹ̀ wọn. Kì í ṣe pé kẹ́ wá máa sọ wípé kẹ́ tó wá máa tàn àwọn èèyàn wípé kọ́ lọ máa dìbò fún yín ní 2027. ṣé 2027 ní solution wa tún wà ń sìn? 2026 tá à ń wò wájú nǹkan ta ló ti mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀? Ta ló ti mọ̀? Nígbà tí Fúlàní ń múra ogun tí wọ́n ń ra nǹkan ogun lọ́tún lọ́sì tí ẹ̀yin lọ ń ra tíkẹ́ẹ̀tì náà ọ̀dọ̀ wọn náà lọ tún kówó ẹ̀ lọ o, ọ̀dọ̀ wọn ni wọ́n tún kówó ẹ̀ lọ o. Bẹ́ẹ̀ ni, torí náà tí wọ́n tún dá padà sí ibẹ̀ ní national office ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wà. ẹ lọ owó tíkẹ́ẹ̀tì ni wọ́n ń dá fún yín. àwọn kan náà wọ́n tún yan dìdìrín débi pé wọ́n tún máa dá owó tíkẹ́ẹ̀tì fún yín pé kẹ́ tún lọ máa fi gba tíkẹ́ẹ̀tì. ṣé nǹkan tó kàn nìyẹn? tí ọmọ ẹ tàbí ìyá ẹ tó bá wà lára àwọn tán kó wọgbó lọ yẹn, ṣé wàá sọ wípé òṣì fẹ́ máa lọ máa campaign? ṣé wàá máa sọ pé vẹ́ẹ̀sì ló kù tó fẹ́ lọ máa ṣe láti máa fi campaign fún 2027? àwa náà tá à ń tẹ̀lé wọn a lè bá wọn sòótọ́, a lè bá wọn sòótọ́, a máa bẹ̀rù wọn. ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ni? nígbà tí èèyàn gan sì fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ téèyàn sì ń ráwọ́ ẹ̀bẹ̀bẹ̀, Ọlọ́run jọ fún mi ní nǹkan báyìí, tọ́lọ́run dẹ̀ sì ń ṣe fún yàn. á bọ̀ sí bọ́ sí ọmọ ènìyàn, á bọ̀ sí bọ́ sí ọmọ ènìyàn. tí ìyá yín tàbí ọmọ yín tó bá wà lára wọn, mo sì ń béèrè, ọmọ pásítọ̀ ìjọ yẹn báyìí ó wà pẹ̀lú àwọn tán kó wọgbó lọ, ìyàwó assistant pastor wọn, ìyàwó ẹ̀ wà lára àwọn tán kó wọgbó lọ. gbogbo wa jókòó àwa ń ṣèranù kiri. ìranù nìna
kí ìlú máa gbóná belé kí bàbá Oríyọmí Hamzat máa jáde síta kọ́ lọ máa tẹ aṣọ kọ́ lọ máa tẹ fìlà ìpè wọn fẹ́ contest fún 2027. ẹ má jẹ́ kí ẹ̀jẹ̀ wọn tí wọ́n ń ta kalẹ̀ ẹ má jẹ́ kó kọjú ìjà sí yín o bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó kọjú ìjà sí yín ẹ̀jẹ̀ wọn tí wọ́n ti ta kalẹ̀ ẹ má jẹ́ kó kọjú ìjà sí yín ẹ̀jẹ̀ wọn aláìṣẹ̀ tí wọ́n ń ta kalẹ̀ ẹ má jẹ́ kó kọjú ìjà sí yín. ẹ̀dẹ̀ ṣetán ẹ̀ máa pera yín lé ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ìjà wo lẹ wá ń jàfẹ́tọ̀ọ́ wọn ara ènìyàn sìn ìjà wo lẹ ń jà fún wọn tí wọ́n ń fìyà jẹ nínú Nàìjíríà ìjà wo lẹ ń jà fún wọn náà ẹ sọ. ẹ ń bèrè lọ́mọ ẹni ṣé bàbá wa Oríyọmí Hamzat ni president ni ṣe rí ibi tí a ti máa ń ṣe mistake ní ìṣòro tí àwa ọmọ káàárọ̀ òjíire ní ni pé tí a bá ti nífẹ̀ẹ́ èèyàn kan a kì í wá kí wọ́n bu àwọn èèyàn kan jáde síta mo fẹ́ ṣe àpẹẹrẹ ibi tí èmi gbà yàtọ̀ lẹ́rìn yín ibi tí èmi gbà yàtọ̀ máa sọ lẹ́nu àwọn èèyàn kan jáde síta lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé olóyè ti gba 50 billion olóyè ti ṣe kinní kan kí lórúkọ máà tó ń jẹ́ fàájà kinní fàájà movement Rotimi Daniel àwọn ló kọ́kọ́ sọ mẹ́ṣọ̀ ọ̀ràn yẹn pé àwọn ń bọ̀ fún olóyè àwọn ni mo kọ́kọ́ jáde fún kí ló dẹ̀ jẹ́ kí n jáde fún Ìgbòho mi Ìgbòho sanwó fún mi Ìgbòho ṣe èmi àti Ìgbòho kò síkọ̀ Mr. Ọláyọmí Kóìkì ni èmi bá ní dì papọ̀ ṣùgbọ́n Ìgbòho lọ̀gá gbogbo wa nínú múmẹ́ǹtì yìí Ìgbòho ni kí ló wá ṣẹlẹ̀ ní pé kí ló jẹ́ kí n ní ẹ̀tọ́ kí ló jẹ́ kí n lè jáde síta kí n lè máa tápù àwọn tí wọ́n ń sọ wípé bàbá ti gbowó yẹn ni pé èmi ní ẹ̀rí tó bá jẹ́ wípé bàbá ti gbowó lóòótọ́ tí bàbá ti gbàbọ̀dẹ̀ fún ọmọ Yorùbá kódà èmi gan máa bá wọn jáde síta fún àlàyé èmi personally mo máa bá wọn jáde fún àlàyé tí màá sọ̀rọ̀ sí àlàyé ṣùgbọ́n torí pé mo rí àrídájú wípé àlàyé ò gbàbọ̀dẹ̀ fún Yorùbá owó tí wọ́n ń sọ pé àlàyé ò gbà ṣùgbọ́n ẹ̀yin tẹ́pákọ̀ ti lè ní personal interest sí èèyàn kan ẹ̀ ń wá kán sọ̀rọ̀ sí ẹ̀ ń wá ibi gan dátẹ̀ tí a ti ṣe mistake nìyẹn ẹ̀ṣẹ̀ kọ́ ni kéèyàn sọ̀rọ̀ sí olórí ìlú tí ò bá ṣe dáadáa tó bá ń ṣe ohun tí ò dáa ẹ̀ṣẹ̀ kọ́ ni torí pé à ń bi bàbá wa Oríyọmí Hamzat léèrè báyìí ṣé bẹ́ẹ̀ ṣàgbọ́ ohun tí mo ṣì ń lò yẹn mo ṣì ń lo bàbá wa Oríyọmí Hamzat kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ náà kí n béèrè kí n sọ fún wọn pé kò ń ṣe ohun tó tọ́ ni wọ́n ń ṣe yẹn so ẹ̀yin náà sọ̀pọ̀tì kí Oríyọmí Hamzat kan tún lọ contest fún gómìnà Ọ̀yọ́ state ẹ káàárọ̀ bàbá wa sis ẹ káàárọ̀ sà mo kí yín sà mo kí yín ọ̀rọ̀ tí ìyá yẹn ń sọ ó ní bó ṣe ń tọ̀ṣì mi sọ fún mi pé ṣé Oríyọmí Hamzat ní chief of defence staff wọ́n ní let's think before we talk ẹlẹ́ support Yorùbá nation but ẹ wo ìyá tó bá jẹ́ wípé Nàìjíríà lẹ wà
màá advice yín kẹ́ lọ sí Kwara bẹ́ẹ̀ ni kẹ́ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tàbí tó bá dẹ̀ jẹ́ pé ẹ wà lára àwọn tó tún fẹ́ máa support 2027 again ẹ máa bọ̀ ńlé kẹjọ wá dìlíbò ẹ máa dì báyìí ká máa rí yín this time around àwa kọ́ la ṣàfẹ́ dá yín dúró Fúlàní tó fẹ́ dá yín dúró ti wà lédè yín ẹ support Yorùbá nation ẹ support Yorùbá nation ẹ tún support pé ìkórìtà tí a wà yẹn pé kẹ́nìkan tún lọ máa contest fún gómìnà definitely ẹ wà pẹ̀lú wa nìyẹn definitely kò sùkọ́ tẹ́ fi yàtọ̀ sí group of Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ni. Níbo la ti pàdé àwọn pípù yìí gan-an? Níbo la ti pàdé àwọn pípù yìí? Tí èèyàn kan bá dẹ̀ jáde síta tó ń jà fún wọn, irú ẹnìyẹn ni wọn ò dẹ̀ fẹ́ gbóhùn ẹ̀, ẹnìyẹn ni wọ́n máa kórìíra. A ti ṣe èèyàn bá wọ mọ́tò papọ̀. So ọ̀rọ̀ tí mò ń sọ báyẹn nonsense talk ni àbí? Nonsense talk ni ọ̀rọ̀ tí mò ń sọ. Mò ń sọ mo ní tí bàbá bá jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, mo ní kó lo platform wọn láti jà fún wa, kì í ṣe pé láti lọ máa fi contest fún gómìnà. Ẹni mò ń sọ nonsense talk. Ẹ ṣe gan ni mo gbà pé nonsense ni mo ń sọ. Ṣùgbọ́n nonsense yẹn àjọ máa sọ tó fi máa kan everybody. Bẹ́ẹ̀ ni. Nítorí pé ó show wípé ẹ̀yin tẹ́ farapamọ́ sí ẹ̀rín wa ní. Tí ẹ̀ ń da ìrìn àjò yín rú. Ó ti farahàn bẹ́yẹn, ara yín ni wọ́n. Tí bá ṣe nǹkan tí ò dáǹsìn, ẹ̀ṣẹ̀ ni pé kán fi bí mí, àbí? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Ẹ̀yin dẹ̀ jókòó sí ìlú, ọ̀pọ̀lọpọ̀ yín, àmọ́ bí tẹ́wàá, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ló jókòó sí ìlú tó ṣe pé tí ìjọba ìlú wọn tàbí ìkan lára olórí ìlú wọn bó jẹ́ ọba ní nǹkan kan tó bá ń ṣe ohun tí ò dáa, wọ́n á béèrè, wọ́n á fi bí. Ṣùgbọ́n ibi báyìí ẹ̀ṣẹ̀ ni tá bá fi bí irú ẹni bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ ni. Mi ì dẹ̀rù bóyá ẹ rí mi ẹ̀mí ìrò bóyá ẹ gbọ́ lẹ́nu mi kí n bú bàbá. Bẹ́ẹ̀ ni mi ìrò bóyá ẹ rí mi kí n bú wọn. Even mo ti sọ láti ìbẹ̀rẹ̀ kíní mi pé mi ì ní never bú bàbá. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí mo kàn sọ ni wípé kí bàbá má jẹ́ kí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ń ta kalẹ̀ kó má jẹ́ kó bí wọ́n. Mi ì dẹ̀rù bóyá ẹ̀ṣẹ̀, èmi ìrò bóyá èpè nìyẹn. Bẹ́ẹ̀ ni, nítorí pé ẹni tó bá wà ní okùnfà báńdíìtì tó ń pààyàn nìkan kọ́ ni ẹ̀jẹ̀ máa béèrè. Kò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà ló ń ṣe okùnfà ẹ̀ látàrí ìgbésẹ̀ àìtọ́ tí wọ́n ń gbé. Èèyàn ò gbọ́dọ̀ sùn tọ́, ẹni kó mórí wá kó mọ́rùn wá. Ṣebí same bàbá yìí ló ń jáde síta tó ń sọ fún yín pé ṣe ni Sunday Igboho ń parọ́ mọ́ Fúlàní. Mo gbọ́ lórí program bàbá yẹn, wọ́n sọ fún mi, mo fi etí ara mi gbọ́ bẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni mo fi etí ara mi mo fi gbọ́ láti ẹnu bàbá yẹn. Kí ni gbogbo yín wá síbi tẹ́ wá ń sọ? Kí
kí ni ọ̀pọ̀lọpọ̀ yín wá ń sọ. Ọ̀gá ẹ ṣeun jọ̀ọ́ bàbá mi Azeez. Ẹni tó bá wà ní ìpínlẹ̀ Kwara tàbí ó lọbẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà ó máa mọ̀ wípé kò ń ṣe ọ̀rọ̀ 2027 ló kàn. Nǹkan ti bàjẹ́ ní Kwara lọ́wọ́lọ́wọ́ náà. Kwara àti Kogi Kwara àti Kogi nǹkan ti bàjẹ́, nǹkan ti ṣe wọ́n. Àní nǹkan ti ṣe wọ́n ní Kwara àti Kogi lọ́wọ́lọ́wọ́ náà. Èyí dẹ̀ sì ń sọ́pọ́tì wípé kẹ́nìkan tún lọ contest fún election. Ẹ tún support. Ṣùgbọ́n màá bẹ̀ yín, màá rọ̀ yín, tó bá jẹ́ wípé ẹ̀sìn ńlé, tó bá jẹ́ pé diaspora lẹ wà, màá bẹ̀ yín, màá rọ̀ yín o. Kí n tó sọ nonsense talk mi o, mo bẹ̀ yín ni o. Ẹni kẹ́ wá ṣe campaign manager Oríyọmí Hamzat o. Ẹni kẹ́ wá ṣe campaign manager bàbá o. Bẹ́ẹ̀ ni àṣírí tẹ̀yìn ò dẹ̀ mọ̀ ò ní pé ọmọ bàbá yìí wọ́n ní dúkìá sí Àbújá. Kò lè dùn mọ́ wọn nú kí Nàìjíríà pín. Bẹ́ẹ̀ ni ṣebí irú bàbá wa Kọ́lá Olótù, ṣebí bàbá wa ṣebí wọ́n máa ń ṣú ẹ̀ lórí péjì wọn tí wọ́n á lọ Àbújá tán ní ẹni tó bá fẹ́ ra lé, tó bá fẹ́ ṣe kíní, ṣebí wọ́n máa ń ṣú ẹ̀. Ẹni tó bá ń wo péjì wọn dáadáa ó máa já mi rírọ̀ náà. Ó sọ bẹ́ẹ̀ wọn ló ní properties Àbújá. Bọ̀ ìbéèrè tí mo ń béèrè ni pé nínú dúkìá sẹ́ àti ẹ̀mí èèyàn, èwo ló yẹ kó jẹ wọ́n lógún jù tó bá jẹ́ wípé wọ́n ń dàfẹ́tọ̀ ọmọ ènìyàn lóòótọ́. Tó bá jẹ́ pé wọ́n ń jà fún wa, èwo ló yẹ kó jẹ wọ́n lógún jù? Èwo ni the best thing? Ṣé life ni tàbí dúkìá? Ṣé life ni tàbí property? Àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká jáwọ́ nínú gbogbo ìwà pálapàla o. Ẹ jẹ́ ká jáwọ́ o. Kò sí ibi tó fẹ́ gbé wa dé o. Lẹ́yìn pé kẹjẹ́ ká jọ sowọ́ papọ̀. Ẹni tó bá ṣe ohun tí ò dáa, ẹja fi bí. A sọ pé ká búra wa, ṣùgbọ́n ẹja fi bí. Good and fine. Ẹ lè correct mi. Anywhere tí n bá ti ṣe mistake. Ọ̀rọ̀ tẹ́rí tí mò ń sọ ń sìn. Ọ̀gá mi kọ́ ló rán mi jáde kí n wá sọ. Bẹ́ẹ̀ ni Ìgbòho kọ́ ló rán mi jáde pé kí n wá sọ. Ṣùgbọ́n nínú orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí ọmọ ìlú, mo ní ẹ̀tọ́ láti ṣerú prógámù yìí. Tí bá wá ṣe àṣìṣe, tẹ́mọ̀ kò séèyàn tó perfect. Tí bá wá ṣe àṣìṣe nínú àwọn ọ̀rọ̀ mi, ẹ máa correct mi. Ṣùgbọ́n kẹ́ wá máa sọ fún mi wípé torí pé mo ti ń ìbéèrè lọ́wọ́ bàbá wa Oríyọmí Hamzat, kẹ́ wá máa sọ mi pé ṣé o ní Nigeria president ni, ṣé o ní ó bẹ́ta ìgbà tẹ́ mọ̀ bẹ́ẹ̀, kí ló wá dé tí gbogbo yín wá ń pe Ìgbòho? Ṣé Ìgbòho náà ni president yín ni? Ṣé Ìgbòho ni president yín náà ni? Àbí ṣáwa tá à ń sákiri yín, ṣáwa ni president yín ni, ṣáwa làárẹ̀ yín ni? Ṣé àwa làárẹ̀ yín? À ń béèrè lọ́wọ́ yín. Ṣáwa làárẹ̀ yín? The next thing ni pé
tẹ́ bá ti sọ pé èèyàn ń sọ nonsense ẹ̀ ní mọ̀ pé ẹ̀ ń correct èèyàn ò ní mọ̀ pé ẹ̀ ń correct wọn àbí ẹ já mọ nǹkan tá à ń ṣe ẹ já jáwọ́ nú gbogbo àwọn ìwà yìí ẹ já lo nǹkan ká lè borí ogun tó wà wájú wa yìí ẹ já lo nǹkan ká lo èdè kan àṣà kan tọ́lọ́run fi fún wa ká jáwọ́ nínú ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú ẹni tó bá ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó ẹ já bá wí ẹ já bá wí. ohun tó wá máa ń dùn mí fún yín ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ àwọn gangan tó ń ṣe yín o ẹ lè fèsì wọn ṣùgbọ́n irú àwa yín àwa lọ́lọ́rọ̀ yín ṣùgbọ́n àwa á máa gbà mọ́ra o torí ara iṣẹ́ tá gbà náà nìyẹn ara iṣẹ́ tá gbà nìyẹn a máa gbà mọ́ra látàrí ìfẹ́ táwa ní sí orílẹ̀-èdè tiwa kò ní lè jẹ́ káwa gbà sí bínú ṣùgbọ́n àwa náà ń try láti correct yín a lè ṣe mistake nínú ìbéèrè tá à ń béèrè tẹ́ bá dẹ̀ wo right off nǹkan tí mo kọ yẹn mi rò bóyá ó fa èébú mi ì sure mi nǹkan tí mo sì kọ sí right off yẹn mi ì tí ì sì sọ. Ọlọ́run gbọ́ mi ò tí ì sì sọ lójú tèmi ni o ẹ̀yin àgbààgbà tẹ́ wà lórí ìkànnì mi mọ̀ bóyá mo ti ṣàṣìṣe tí bá ṣàṣìṣe lára right off tí mo kọ ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ n mọ̀ nítorí pé mo ní olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Oríyọmí Hamzat mi rò bóyá mo sọ ọ̀rọ̀ kùbákùngbé kankan nínú gbogbo right off tí mo kọ yẹn mi rò bẹ́ẹ̀ o bàbá wa dẹ̀ ní Oríyọmí Hamzat jẹ́ tí wọ́n bá dẹ̀ mọ̀ pé bàbá wa náà jẹ́ lóòótọ́ àwọn fúnra wọn gan nǹkan tí a sọ yìí wọ́n máa gbà á nítorí pé ipò tí wọ́n ń pè ní ipò lórí tá à ń sọ yìí ipò akitan ni gbogbo ẹni ló máa ń gbogbo èèyàn ló máa ń sọ ìdọ̀tí sí tó wá dẹ̀ ti sọ sí àwọn fúnra wọn ló mọ bọ́n ṣe máa ṣàtúnṣe bẹ́ẹ̀ ni kò dìgbà tẹ́yìn bá wá kẹ wá sọ̀rọ̀ sí wa kí bàbá wa Oríyọmí tó mọ̀ pé àwọn máa ṣàtúnṣe àwọn fúnra ara wọn ló máa ṣàtúnṣe ara wọn. pé ẹ jẹ́ fáǹsì Mr. Koiki ń sìn kò míì pé kí Mr. Koiki ṣe nǹkan tí ò dáa kẹ́ má lè sọ fún wọn yes ẹ já bára wa sọ òǹtọ́ ìyẹn ò míì pé kẹ́rí nǹkan tó kù díẹ̀ káàtó tí bàbá wa Koiki Media ṣe kẹ́ má lè sọ fún wọn tẹ́ bá wá sọ fún wọn ṣé kọ́ wọn wá gbà síbínú ni kò bójú mu bẹ́ẹ̀ tán bá gbà síbínú tẹ́mílélè wọn ò ń ṣe olórí nìyẹn tán bá ti gbà síbínú torí pé ẹ correct wọn ni bàbá o ọ̀rọ̀ tó sọ ń bí o ó kù díẹ̀ káàtó má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí. mo gbà ládùúrà pé Ọlọ́run á jẹ́ kó tètè yé wa o bẹ́ẹ̀ ni o Ọlọ́run á jẹ́ kó tètè yé wa nítorí pé bí gbogbo wàhálà yìí ṣe ń ṣẹlẹ̀ tó mo rí i pé kò tí ì yé ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fíù nínú wa ló sì yé torí pé ẹ fẹ́ dépò torí pé ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ dépò torí pé ọ̀pọ̀lọpọ̀ yín fáǹsì yín tàbí ará ilé yín kan ó sì ń jà
ó sì ń jà fún nǹkan kan nínú Nàìjíríà. Àdúrà mi lẹ́ẹ̀kan sí ni pé á tó yé wa o, ilẹ̀ Yorùbá ò dẹ̀ ní bàjẹ́. Gbogbo ẹni tó bá sọ pé wọ́n wá da ilẹ̀ Yorùbá rú, ipò àwọn akógun ja ilẹ̀ Yorùbá, á sùn kò ní jí, irú ẹni bẹ́ẹ̀ á sùn kò ní jí mọ́ o. Àwọn òun nílẹ̀ wọ́n á bá wa kọjú ìjà sírú ẹni bẹ́ẹ̀. Ẹni tó bá ní bí gbogbo nǹkan bó ṣe ń lọ lílẹ̀ Yorùbá pé ó dùn mọ́ ọ nínú, ó kú àwọn onílẹ̀. Àwọn onílẹ̀ á bá wa bí irú ẹni bẹ́ẹ̀, àwọn onílẹ̀ á bá wa bí wọ́n. Àṣẹ Èdùmàrè. Mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí pé àkósinmi ẹ̀ní, a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi ilé ayé. Àní tẹṣọ àgbàlagbà mọ́lẹ̀ o, àní tẹṣọ aṣọ àwọn àgbàlagbà mọ́lẹ̀, àní ṣílẹ̀tẹ̀. Gbogbo ohun tá a bá ti ń dáwọ́lé a máa já sí rere ni o. Ogun ò ní kó wa o, ogun ò ní kó wa o, ogun Fúlàní ò ní borí wa o. Ogun kógun tí báwo kó máa bọ̀ nílẹ̀ Yorùbá kò ní borí wa, àwa la máa borí ogun. Àṣẹ Èdùmàrè. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé àkósinmi ẹ̀ní o. Ó dàbọ̀.